Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa ní kíkí Islam. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé. Al-Islamu dinul ilmi wa rifq. Ẹ̀sìn Islam, ẹ̀sìn ìmọ̀ ni. Bákan náà, ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tún ni ẹ̀sìn Islam. Gbogbo ohun téèyàn bá ṣàlàyé pátá, èèyàn gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ẹ̀. Nítorí pé kí ni? Da illahuma inna allahuma yughri fa innama arada solahan man yalumu fa afsada. Àfààní fi èébúlẹ̀, fi èpè lẹ̀ tó bá fẹ́ tún ọmọlàkejì ṣe. Nítorí pé kí ni? Mélòó ẹni tó fẹ́ tún nǹkan ṣe. Àmọ́ ńgbà tí ó ti mú èébú wọ̀, àtúnṣe yẹn kò padà wá rí túnṣe mọ́. Ó padà wá ba nǹkan jẹ́ sí ni. Torí ẹni tá bá bú pé orí ẹ̀ dàrú ni, ó ń ṣí ere ni, kò ní padà listen gbọ́n tá fẹ́ sọ mọ́. Inú mi dùn púpọ̀ bí mo ṣe ń rí àwọn ọmọ ìyá wa mùsùlùmí tí wọ́n ń post nípa wípé ẹ̀yin mùsùlùmí ẹ má gbàgbé kàlẹ́ndà yín o, ẹ má gbàgbé ọdún ti yín o. Inú mi dùn púpọ̀. Owú Islam nìyẹn, kò sì dáa kéèyàn má ní owú Islam. Èyí tó dáa jù náà ni mùsùlùmí gbọ́dọ̀ mọ jowú ẹ̀sìn rẹ̀ bí ẹlẹ́sìn mìíràn náà ó ṣe mọ jowú ẹ̀sìn tiẹ̀. Ìjowú ẹ̀sìn òun ni a mọ̀ fi sọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ má gbàgbé ọdún yín, ẹ má gbàgbé kàlẹ́ndà yín o. Àmọ́ gbogbo ariwo tá à ń pa lónìí ó yẹ ká ti pa tipẹ́. Ariwo kàlẹ́ndà kan tá à ń lò ẹlẹ́bọ ni, kàlẹ́ndà tá à ń lò kàlẹ́ndà àwọn kèfèrí ni, kàlẹ́ndà àwọn tí wọ́n tako t'Ọlọ́run ni. Yes, ariwo yẹn ó yẹ ká ti pa tipẹ́. Ní mọ́sálásí àti ń kírun kò sí kàlẹ́ndà kankan tá à ń lò ńbẹ̀. Kàlẹ́ndà January February náà ni. Ká tó lè kọ kàlẹ́ndà ìjírá, a kọ́kọ́ kọ ti general wa yìí. Bá a bá ṣe program, Islamic program, kò sí kàlẹ́ndà kan tá a lò tó kọjá kàlẹ́ndà yìí náà. Béèyàn bá kọ kàlẹ́ndà ìjírá lásán síbẹ̀, ó súnmọ́ kó mọ̀ rẹ́ nìkankan torí wọn ò ní mọ déètì ọjọ́ tó fi òde sí. Nílé kéwú tá a ti wá ń kọ́ nípa Al-Qur'an àti Hadith, ọ̀pọ̀lọpọ̀ wa kò sí déètì tá à ń lò ńbẹ̀ tó kọjá déètì January February ni. Àwọn kàlẹ́ndà tá a sì ń sọ̀rọ̀ nípa èyí, kàlẹ́ndà tí a ń lò yìí, kàlẹ́ndà yìí àwọn Róòmù ni wọ́n gbélẹ̀. Àwọn Róòmù ti ń lò síwájú kí Ànábì Ìsá tó dé rárá, alayhi salatu wassalam. Ìgbà tí ọba wọn dé, oṣù mẹ́wàá lásán ni ó wà nínú ọdún. Nígbà tí ọba wọn dé, ọba yìí ló sọ wípé náà èmi fẹ́ fi oṣù méjì kún. Ó wá fi January February kún, ó di oṣù méjìlá. Nígbà tí a bí Ànábì Ìsá alayhi salatu wassalam, àwọn Christians àwọn náà gbà a fẹ́ so kàlẹ́ndà yìí mọ́ Ìsá. Àwọn á wò pé ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí ní ṣe látijọ́ tí wọ́n ti bí. Àwọn náà ṣá bẹ̀rẹ̀ sí ní kà láti January February March. Àwọn asáré ibò ní kàlẹ́ndà yìí ó ṣe jẹ́ internationally ní gbogbo ìlú ni wọ́n ti mọ̀ lò. Kódà ìlú tí ò sí Christians rárá ń bẹ̀ rárá wọ́n lo kàlẹ́ndà yìí ń bẹ̀. Ìlú tí kò sí Mùsùlùmí ń bẹ̀ rárá wọ́n lo kàlẹ́ndà yìí ń bẹ̀. Kódà ìlú tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ wọn ò nígbàgbọ́ nínú Ọlọ́run rárá, kàlẹ́ndà yìí ni wọ́n ń lò. Lásìkò tó yẹ kí àwa Mùsùlùmí káwa náà gbìyànjú pé bóò ni kàlẹ́ndà ìjírá wa bóò ni yóò ṣe di internationally. Kàlẹ́ndà ìjírá tiwa sì rèé, ó bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ láti ojú ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó bẹ̀rẹ̀ láti ojú ayé Sayyidina Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu. Nígbà tí òun àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n kóra jọ tó sọ fún wọn pé mo fẹ́ kí àwa náà ní kàlẹ́ndà tiwa ni. Kàlẹ́ndà tí a sì ń sọ yìí tí a ń sọ tá à ń lò nílùú tiwa yìí, kàlẹ́ndà náà òun jẹ́ òun ni wọ́n fi ń kà. Umar wá ní kàlẹ́ndà tiwa ìràwọ̀ sí ni mo fẹ́ ká wọn fi kà. Ni wọ́n fi wá mú Muharram, Safar, Rabiul Awwal. Àmọ́ bá a ti wá ń pariwo tó yìí náà nísìn, èmi àti wọ kábíra wa léèrè pé kí ni déètì òní ní Muharram? Tèmi àti rẹ bá wà mọ̀, ṣé gbogbo Mùsùlùmí ló lè fọwọ́ sọ̀yà pé mo mọ̀ ni? Bàbá wa ń ṣe ọdún ìjírá tí gbogbo wa ń pariwo ní sípẹ́ ọdún ìjírá gangan lọ́dún wa, èèyàn mélòó nínú wa ní rántí pé òní lọ́jọ́ ìjírá? Èèyàn mélòó? Kódà ẹlòmíì Facebook ní òun létí ní Mùsùlùmí. Ìyá àdínì mi gan ẹ̀ṣẹ̀ mọ́ kí pé ẹ kú ọdún yóò mọ̀ ní ọdún kílẹ̀ ń kí òun já. Alásàlátù mi gan mọ̀ ní ọdún kílà ń ṣe lónìí. Kò sí yàtọ̀ láàrin pé à ń ṣọdún àti àṣọdún. Tó gbé kí ni àní mú ayàtọ̀ ńjọ́ náà. Àní jẹ́ kẹ́nìkankan mọ̀ pé òní yìí o ọjọ́ kan tó pàtàkì sí wa ni. Gbogbo conference camp tí gbogbo yín tẹ́ lọ sopọ̀ mọ́ December yìí,
ẹ ṣe mọ́ sópọ̀ mọ́ táìmù ìjìrá jẹjẹ kẹ́ ẹ mọ́ fi gbé ìjìrá lárugẹ gbogbo mọ́sálásí gbogbo àwọn occasions wa ẹ ṣe já fi déètì yẹn ká mọ́ opportunity yẹn ká mọ́ fi polówó déètì yẹn èyí tẹ́ ẹ ká fi jà àwọn ilẹ̀ láwùbá náà tẹ́ ẹ kọ́ jà fún kàlẹ́ndà pé kàlẹ́ndà yìí bó lòun náà ó ṣe rìn ìjà kéékèèké ìjà tí ó kàn wọ́n ni wọ́n rán kiri ó wá di pé àwọn èèyàn wá ń celebrate January 1 wọ́n ń pariwo wọ́n ń sunkún wọ́n mọ̀ pé lè ti kúrò lọ́dún òòṣà ó ti kúrò lọ́dún òòṣà ó ti di date ó ti di season greeting ó ti kúrò ní ọdún ẹbọ kan ni wọ́n ń sin òòṣà kan ṣé èmi lọ forí kalẹ̀ fún òòṣà nísìn látàná ilé mi mo wà dì sí báyìí mò ń sinmi ńlẹ̀ mi ni kò sí ẹni tí wọ́n fún láyà àti lọ́bì kankan oníkàlùkù ń sinmi ńlẹ̀ mi nígbà tẹ́ bí déètì yẹn ni wọ́n ń kà fún wa àti fún wa lọ́dún ìjìrá gan yóò fẹ́ dogun gan àìṣe mọ́jà fún mi ìyàwó mùsùlùmí ìjà wa àmọ̀jájà ẹ bá jà kì í ṣe onílẹ̀ mọ̀jà ẹ̀yin náà ẹ kó àwọn ọmọ yín ní déètì kalẹ̀ kó tó dòní kò sí pé a máa bọ́ sórí afẹ́fẹ́ òrì ọjọ́ kìíní kan ọjọ́ òrìṣà kan ẹ béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí pé kí ni déètì òní ní jíà ìjíà yẹn gan